láti mú àṣà tèmi là ń sọ látọwọ́ onídán láì níkà ọmọ ajá ni mò ń kí tó bá dọjọ́ Sunday láti agogo 3 títí dagogo 4 lọ́jọ́ Sunday ní Royal FM ń bọ̀ lájí èmi aláǹṣe mọ́ ń forin kọ má ṣe gbé kúrò níbẹ̀ omidan láyé nìka Ashatiment kò ní bàjẹ́. Ó yá gbogbo èèyàn tòlórí tẹlẹ́mù tàró tọ̀dọ̀ fi ẹjẹ́ àjọjùmọ̀ gbọ́ ètò yìí ètò bàbá ètò ọ̀gá ètò tí ń kọ́ni ránni létí àṣà tí tún ń dáni lárayá dáadáa Ashatiment with omidan Ashatiment with omidan ìpele 3 ọ̀tọ̀ọ̀tọ̀ lètò yìí pín sí o ìpele àkọ́kọ́ ni omidan já wa sí ìpele kejì kò gbọ́dọ̀ parun ìpele tó kẹta bẹ̀ ni kò dìgbà tá a bá kú gbogbo ẹ̀ kò di ní wákàtí kan gbáko níkànnì tá a wà yìí náà. sista mi ṣe wà pa wọ́n sì lọ akọ́dẹ̀ di tíá. Ọláyínká la tọ́kùn ètò Ashatiment with omidan ìwọ náà gbọ́ òwò lọ́sẹ̀ yìí wà á ti lọ gbádùn ẹ̀ jù. Àmọ́ ti tún lóde pẹ̀lú ètò wa. 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 Èrè bàbá tó ń bẹ̀ ládùúgbò ẹ̀kọ́ sí gbọ́. Èrè bàbá tó ń bẹ̀ ládùúgbò ẹ̀kọ́ sí gbọ́ òwò. Àmọ́ ti tún lóde pẹ̀lú ètò wa. 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 Èrè bàbá tó ń bẹ̀ ládùúgbò ẹ̀kọ́ sí gbọ́. Èrè bàbá tó ń bẹ̀ ládùúgbò ẹ̀kọ́ sí gbọ́. Àmọ́ ti tún lóde pẹ̀lú ètò wa. Ètò Ashatiment pẹ̀lú omidan ni. 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 Èrè bàbá tó ń bẹ̀ ládùúgbò ẹ̀kọ́ sí gbọ́. I love you too. I love you so much. Àmọ́ ti tún lóde pẹ̀lú ètò wa. 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 Èrè bàbá tó ń bẹ̀ ládùúgbò ẹ̀kọ́ sí gbọ́. Ìbà lọ́wọ́ onílé, ìbà lọ́wọ́ àlejò, ìbà lọ́wọ́ ọkùnrin, ìbà lọ́wọ́ obìnrin, gbogbo àwọn ọba aládé nílẹ̀ Yorùbá. Gbogbo yín ni mo ṣèbà fún, gbogbo ẹ̀yin ìjòyè nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Omidan Ọláyínká mo ṣèbà lọ́wọ́ gbogbo wa. Ẹ jẹ́ kíbà ojú mi ṣe. Gbogbo májè ó bàjẹ́ nílẹ̀ Yorùbá. Mo júbà lọ́wọ́ yín. Èmi tó ń ṣe bẹ́ẹ̀ mò ń bọ́ sórí ètò eléyìí tẹ́ ti ń retí. Ètò Ashatiment with Omidan. Ìkànnì Royal FM 95.1 Ìlọrin. Orúkọ tèmi kò tí ì yípadà. Omidan Ọláyínká Àjàní, the small but mighty Yoruba cultural ambassador. Ọmọ tó kéré lójú àmọ́ tó dàgbà síkùn. Mò ń kí baálé eléyìí wípé ẹ kú ìkàlẹ̀. Gbogbo ìyàwó eléyìí gbogbo yín ni mo kí. Gbogbo àwọn ọ̀dọ́ inú eléyìí pátápátá ǹjẹ́ mo kí yín kú àkókò tá a wà yìí. Ẹ bá mi pọ̀ gbogbo àwọn tí wọn ò tí ì sí nídìí ẹ̀rọ rédíò wọn. Ẹni kí wọ́n máa bọ̀ kí wọ́n tún wá bomi ọgbọ́n mu. Kán wá bomi ìmọ̀ mu nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ẹ wò ó, àáyá tèmi ti bẹ́ sílẹ̀, ó bẹ́ sáré. Ohun tá a tún máa jọ gbéyàwó lórí ètò lọ́sàn-án òní, ìtẹ̀síwájú ni ohun tá a máa gbéyàwó lórí ètò lọ́sàn-án tòní. Ìtẹ̀síwájú kí ni? Ìtẹ̀síwájú lórí ohun tí à ń bá bọ̀ lọ́sẹ̀ tó kọjá. Omidan Ọláyínká Àjàní, ó yá nìṣó ńlẹ̀, mò ń bọ̀. Ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìdílé wa civilization ló yàrá àgbáyé bá. Ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìdílé wa civilization ló yàrá àgbáyé bá. Nínú àṣà ìdílé sáná máa ń pè kàn ó ní ìfàlọ́mọ ló túmọ̀ sí ọba
bímọ tuntun. Ọ̀rọ̀ nípa ìlà kíkọ nílẹ̀ Yorùbá lohun tá à ń gbéyàwó lọ́wọ́ lórí ètò yìí. A ti sọ púpọ̀ lọ́rọ̀ nípa àwọn ohun tí ó ṣokùnfà ìlà kíkọ nílẹ̀ Yorùbá. Ìtàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni ìwádìí fi yé wa wípé ó ṣokùnfà ìlà kíkọ nílẹ̀ Yorùbá. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, àti ìkíní àti kejì tó fi mọ́ ìkẹta, ohun kan tí mo kọ mọ̀ tó ṣe wípé òun kì í yí padà, tó sì ṣe wípé a ti ń gbọ́ gbólóhùn yìí lẹ́nu àwọn baba ńlá wa káyé ó tó dáyé, a tún sì ń gbọ́ lásìkò tá a wà yìí. Báwa yìí ò bá tún sí mọ́, gbólóhùn yìí á sì tún máa jóhun tí àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa náà ó tún máa fi ṣe àmúlò. Gbólóhùn ọ̀hún náà ni wípé títa ríro là ń kọlà, wọ́n ní tó bá jiná tán òun ló máa ń doge. Bó tilẹ̀ jẹ́ wípé ìwádìí fi hàn wá wípé látàrí bí wọ́n ti ṣe ń kó wa lẹ́rú ní ayé ìgbàanì ló ṣokùnfà tí wọ́n fi ń kọ ilà láti fi ṣe àdámọ̀ ara wọn nígbà tí àwọn baba ńlá wa bá pàdé ara wọn, ìyẹn ní oko ẹrú, kí wọ́n bá lè dára wọn mọ̀ wípé ọmọ agboolé agbójúlógún rèé, ọmọ agboolé májèó bàjẹ́ rèé, ọmọ agboolé làkàṣègbè rèé, kó má bàa di ohun tí wọ́n mọ àwọn baba ńlá wa tí wọ́n wá di pé wọ́n ń fẹ́ ara wọn, tí ọmọ ìdílé kan náà yóò máa fẹ́ ara wọn. Òun ló ṣokùnfà ìlà kíkọ tí àwọn baba ńlá wa fi lélẹ̀ ní ayé àtijọ́. Àmọ́ ìwádìí kejì fún ẹ̀yin tí ẹ bá wa gbọ́ ètò yìí lọ́sẹ̀ tó kọjá, òun jẹ́ kó di mímọ̀ wípé ọba Aláàfin Ọ̀yọ́ òun ló máa ń fi ìlà kíkọ ṣe ìjìyà fún àwọn ẹrú tí wọ́n bá ṣe àṣemáṣe. Àmọ́ wọ́n ní eléyìí ń tẹ̀síwájú, ó wá di wípé ẹrú kan wà tó ṣe wípé bí wọ́n ti ń kọ ìlà yìí fún, bẹ́ẹ̀ náà ni ìlà náà ń dákún ẹwà ẹrú yìí, eléyìí tó wá jẹ́ kí ẹrú yìí di àwò má lè lọ, àrí má lè lọ, àwò padà sẹ́yìn fún àwọn ìjòyè ọba, tí gbogbo àwọn ẹrú yòókù náà ń ṣe ọmọ ló sígbọnlẹ̀ báyìí, ọkùnrin ló dáa tó yìí, látara ìlà oríṣiríṣi tí Aláàfin Ọ̀yọ́ ti fi dáyà jẹ ọ̀gbẹ́ni náà. Aláàfin Ọ̀yọ́ wá wò wípé iye pé ìlà tí mò ń kọ fún ẹrú ó túbọ̀ ń bùkún ẹwà wọn ni. Òun ló mú kó ṣe òfin kan lásìkò náà wípé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ kọ ìlà mọ́ àyàfi ní ìdílé ọba. Torí ní ayé àtijọ́, ìgbàgbọ́ àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ni wípé gbogbo ohun tó bá ti dáa, gbogbo ohun tó bá ti rẹwà, ọba ló tọ́ sí. Gbogbo ohun tí ó bá ti buyì kún ni ọba ló tọ́ sí. Ló fi di wípé wọ́n ní ẹnikẹ́ni ò gbọ́dọ̀ kọlà mọ́ àyàfi ní ìdílé ọba. Ló fi di wípé bẹ́ẹ̀ bá rẹ́ni tó kọlà ní ayé ìgbà tí mò ń sọ yìí, yálà kónítọ̀hún jẹ́ ọmọ ọba tàbí kó jẹ́ ọmọ ìjòyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ìwádìí mìíràn tún fi yé mi wípé ẹwà ni wọ́n ń fi ìlà kíkọ ṣe. Èkíní tó fi yé wa wípé ìjìyà ẹrú ní ìlà kíkọ ni wọ́n fi ń ṣe. Ẹlẹ́ẹ̀kejì tó fi yé wa wípé kí wọ́n bá lè máa dá ara wọn mọ̀ nígbà tí wọ́n bá pàdé ara wọn ní oko ẹrú. Àti ẹlẹ́ẹ̀kẹta tó fi yé wa wípé ká lè fi bùkún ẹwà ara wa, òun ni ìlà kíkọ ń ṣe. Gbogbo mẹ́tẹ̀ẹ̀ta náà lórí ohun wí, gbogbo wọn náà lórí ohun sọ. Àmọ́ ohun tèmi kàn fẹ́ ká dìmú ni wípé títa ríro òun là ń kọlà, tó bá doge tán, tó bá jiná tán, á di ohun tó ń doge. Ọ̀làjú ṣàlàṣe òjò wádé mọ́ká gòdò. Ọ̀làjú ṣàlàṣe àkíní ọ̀ṣọ́ òkè láti ń lò rí o. ọ̀làjú ṣàlàṣe ọ̀tọ̀rí pọ́pọ́ designers dé. Ọ̀làjú ṣàlàṣe ọ̀tọ̀rí pọ́pọ́ designers dé. Ọ̀làjú ṣàlàṣe òyìnbó Fọṣọ wọn sílẹ̀ rí. ọ̀làjú ṣàlàṣe Kágbéṣe náà lárugẹ. ọ̀làjú ṣàlàṣe Ẹ jọ̀ọ́ kágbéṣe náà lárugẹ. ọ̀làjú ṣàlàṣe kágbéṣe náà Náà lárugẹ. ọ̀làjú ṣàlàṣe. Torí ọ̀làjú dé. Ọ̀làjú dé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjú dé. Irúfẹ́ àwọn ìlà tí mo wá sọ yìí ló ṣe wípé ẹ̀kẹ́, àgbọ̀n àti iwájú orí la máa ń kọ wọ́n sí. Àwọn ìlà mẹ́tẹ̀ẹ̀ta, àwọn ìlà tí mo sọ yìí, tí mo fi ìdí wọn mẹ́tẹ̀ẹ̀ta lélẹ̀ yìí, ó ṣe wípé iwájú orí, àgbọ̀n àti ẹ̀kẹ́ òun la máa ń kọ àwọn ìlà náà sí. Ọ̀pọ̀lọpọ̀ ìlà la máa ń rí torí pé àwọn kan ó kọ̀ọ̀kan pélé síbi àgbọ̀n, àwọn kan ó ṣe ní àbàjá mẹ́ta síbi àgbọ̀n, òun ni pé wọ́n kọ ní mẹ́ta ní òró, mẹ́ta yẹn kò ní gùn jù, ẹ mọ̀ pé àgbọ̀n kéré púpọ̀, wọn ò ní fẹ́ kó bẹ̀rẹ̀ látẹnu,
kó sì lọ bọ́ síbi ọ̀nà ọrùn. Ihun tí wọ́n ó ṣe ni pé wọ́n ó jẹ́ kó bẹ̀rẹ̀ lágbọ̀n kó sì dúró lágbọ̀n, eléyìí tó mú kí ìlà tí wọ́n máa ń kọ sí agbọ̀n kó máa kéré dáadáa. Ẹ sì mọ̀ pé ẹ̀ẹ̀kẹ́ òun láyè púpọ̀ ní tiẹ̀, ó sì lè wá láti orí, ìyẹn ni gọ̀ǹbọ̀ tá a máa ń fà, yóò wá láti agbárí, yóò parí sí ẹ̀kẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ mo ṣì ń lọ sí díẹ̀ àwọn ìlà wo la máa ń kọ láwọn ìlú wo àti wípé báwo ni wọ́n ti ń kọ. Ṣàwọn yàtọ̀ sí eléyìí tí mò ń sọ wípé ìlà kan wà tá a máa ń kọ sí ojú, eléyìí tí mo sọ pé a lè kọ sí iwájú orí, agbọ̀n tàbí ẹ̀kẹ́. Ǹjẹ́ túmọ̀ wípé irú ìfẹ́ ìlà kan wà tá a tún máa ń kọ sí ara? Bẹ́ẹ̀ ni, irúfẹ́ ìlà kan wà tá a tún máa ń kọ sí ara. Irú ìlà wo gangan ni mò ń sọ nípa ẹ̀? Mo tún bọ̀, ẹ jẹ́ ṣe báyìí ná. Ìjà yìí pọ̀ jù o. Wásílà coded ẹ̀gbọ́n mi àtàtà. Pàpàpàpàpà ọ̀làjú àtàṣà o. Ọ̀làjú ń bá ṣàwọ̀jà káàdì gangan. Ìjà yìí má pọ̀ jù, ó pọ̀ jù, ó pọ̀ jù o. Ọ̀làjú fẹ́ pàṣà o, ó fẹ́ pàṣà o, ó fẹ́ pàṣà o. Ẹ làwọn o. Mo rọrí ológo látẹ̀ o. Ayédáyé ọ̀làjú ohun gbogbo ń dojú. Ayédáyé ọ̀làjú wa ń fojú egbò tẹ́lẹ̀ o. Wọ́n lágbà ìwà lọ́jà kórè ọmọ tuntun wọ̀. Ẹ̀yin àgbà ẹ bá ní dada yìí o. Ọ̀làjú apàṣà o, apàṣà o, apàṣà o. Ẹ làwọn ṣàkú ẹ bá ní lọ́wọ́ o. Ẹ làwọn o. Ọ̀làjú ń bá ṣàwọ̀. Bẹ́ẹ̀ ni ìjà kadì eléyìí tó ń ṣẹlẹ̀ láàrin ọ̀làjú àtàṣà, omidan Láyínká mi ò níye sọ. Ìjà tó ti gbé àṣà báyìí tó kù kó là á mọ́lẹ̀ ni. Àwọn àgbà tá a tún ń pè wípé ẹ̀yin àgbà ẹ gbà ni, ẹ̀yin àgbà ẹ là ni, ẹ̀yin àgbà bá wa làjà tó ń lọ láàrin ọ̀làjú àtàṣà yìí. Ọ̀làjú mà ti fẹ́ gbé àṣà lulẹ̀. Àwọn àgbà fúnra wọn ojú oorun ni wọ́n wà. Ọ̀làjú ń báyé yín jẹ́ ẹ ò tó ń yọ o. Ọ̀làjú ń báyé yín jẹ́ ẹ sì ń yan fada. Àìrówó raṣọ ni àbí kí ni ká pè yí o. Wọ́n láwọn ìwò tẹ̀ ń rìn yìí dójú tì ní. Gbogbo àṣírí ayé ẹ ló kó sí gbogbo ìlú o. A ò dákọ̀ mọ́, a ò dábò mọ́, ẹ wá gbá ní. Yẹtí rèé létí ibùrọ̀dá bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé. Àǹtí aláṣọ kò dé sàlẹ̀ ẹ pàtàn yín mọ́. Kápọ̀ ọmọ ènìyàn lọ́nà ká máa fọwọ́ díjú. Ènìyàn lélẹ́yìn àbíjá ń sọ, ìmọ̀kí lélẹ́yìn abẹ́nìyàn o. Ọ̀làjú ń bayé yín jẹ́ ẹ ò sì fura. Àbíkọ́bá ọmọ ìgbóhùnà boko ní lọ́mọ oko àgúnlá. Ọ̀làjú o, ọ̀làjú o, ọ̀làjú o. Ìdí tí mo ṣe sọ wípé àwọn àgbààgbà tó yẹ kí wọ́n bá wa làjà tó ń lọ láàrin ọ̀làjú àtàṣà ń sùn lọ́wọ́ ni wípé tá a bá wo àwọn àgbààgbà mìíràn gan-an fúnra wọn, àṣà ò dùn lára wọn, àṣà ti sọnù lára tiwọn. Ẹ wá sọ wọ́n ní pé oògùn tá à ń ṣe tá a lé ọmọdé sá nídìí ẹ̀, wọ́n ní kinní náà ò ní pẹ́ parun ni. Àṣà tá à ń ṣe tá ò jẹ́ kí àwọn ọmọ wa náà mọ̀ ń pa ẹ̀, ìgbà wo ni ò ní pẹ́ parun? Àbí kò ti máa parun lọ? Ẹ jẹ́ bára wa sòótọ́ ọ̀rọ̀, ó ti ń parun lọ. Ó máa ṣe fọmọ tí ń jẹ́rú. Ọ̀làjú o, ọ̀làjú o, ọ̀làjú o. Omidan Láyínká láìmọye ìgbà, àìmọye ìgbà, kódà lójoojúmọ́ ni mò ń rí tí àwọn ọmọ pínṣìnṣìn, àwọn ọmọ píníṣín tẹ́ ẹ bá sì wò ó sìn, ẹ rí wípé àwọn ọmọ tá à ń bí sìn wọ́n máa ń tètè ní àwọn nǹkan tó máa ń jẹ́ kí wọ́n dàgbà. Ọmọ mi kò ní ju ọmọ ọdún 3 lọ, ẹ máa rò bá ọmọ ọdún 8 ni. Ọmọ mi kò ní ju ọmọ 20 ọdún lọ, ẹ máa rò bí ọmọ 30 ọdún ni. Àmọ́ kàkà kí wọ́n wá fi ẹ̀kọ́ ilé hàn, kí wọ́n fi àṣà Yorùbá hàn, kí wọ́n ní ìbọ̀wọ̀ fágbà, àmọ́ irú ẹ̀yà tí wọ́n ní
olóyìnbó máa ń pè kankan ní big stature. Irú big stature tí wọ́n ní yìí yóò máa wá jẹ́ kí wọ́n máa rí àgbà fín, ṣé nítorí pé àgbà wà àti òyọ́ ńlẹ̀. Àwọn àgbà míì bẹ́ẹ̀ bá rí wọn bá ẹ̀ ní mọ̀ pọ́jọ́ orí wà lára wọn. Àmọ́ síbẹ̀síbẹ̀ gbogbo wa nìṣòwò ẹja. Tá a bá sọ ìwọ̀ sódò, gbogbo wa la mọ ohun tó tó. Tá a bá gbé ẹja bọ́tà báyìí, a mọ ohun tó tó. Ẹni tó ju ni lọ tá a bá rí, a máa mọ̀ pé lèyí ju ni lọ. Ẹni tí ò tó ni tá a bá rí, a máa mọ̀ pé lèyí ò tó ni. Kí wá ló dé? Táwa jẹ́ wípé ìbọ̀wọ̀ fágbà ó ti sọnù nílẹ̀ Yorùbá. Ẹ wò ó, ìkan ṣojú mi kòró lánàá. Àbò ló ń pa ọkọ̀ ojú ẹ̀kọ́ ìwòyí nìyẹn. Ọ̀nà tó pàṣẹ ní àlàyé. Nígbà tí ẹni tó ju èmi lọ, tí n bá máa kí, Omidan Láyínká wọn òbí mi dá kí n má tẹ̀, bí n bá tiẹ̀ lè kúnlẹ̀. Kí n wá rí ẹni tí ò tó èmi, àbí kí n túbọ̀ lóhùn yẹn sọ ni. Ẹni tó ju èmi lọ, tó yẹ pé mi ò gbọdọ̀ kí onítọ̀hún lórí ìdúró. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tí wọ́n kọ́ léere, tó sì tún gbẹ̀kọ́, ó tún wá gbẹ̀kọ́kọ́, ó tún túra ẹ̀kọ́. Tí n bá máa kírú àgbàlagbà bẹ́ẹ̀, màá ní láti tẹ̀ kí wọn ni. Kí n wá rí ẹni tí ò tó èmi, kó wá máa ní what's up guy, what's up. Sẹ́ni tèmi ń tẹ̀ kí, ẹni tí ò tó. Nígbà tóun bá sọ what's up guy, sẹ́ni tèmi ń tẹ̀, ẹjọ́ kí ni ó sọ sí mi? Torí pé ó sọ sí ni lẹ́nu, ó buyọ̀ sí. Nígbà tẹ́ni tèmi ń pè ní bọ̀dá, tí wọ́n wá ṣe what's up guy sí, tó sì tó èmi, bó bá wá kí èmi, kí ló fẹ́, báwo ló ṣe kí mi? Bóyá ó kọ̀ lámi nídìí ni, ó kọ̀ wọ́n là ń kí. Àbí bò ni? Ẹ wò ó, ìbàjẹ́ ti ń dẹwà. Ẹ kíyè sáwọn ọmọ yín, ẹ fi ẹ̀kọ́ kọ́ wọn. Torí èmi máa ń sọ kíní kan Omidan Láyínká, wípé ọmọ tó bá ní ẹ̀kọ́ ilé, ìfà lónítọ̀hún kò síbi tó máa dé tí ò ní rí fàkó. Ọmọ tó bá bàjẹ́, irú wọn kì í rí oore gbà. Ẹ ṣàkíyèsí, ẹ wòye ohun tí mo sọ yìí, ẹ rí i pé bẹ́ẹ̀ lórí. Omidan Láyínká èmi ń sọ fún yín, bóyá kẹ́ ẹ gbọ́. Ẹ ṣàkíyèsí àwọn ọmọ tẹ́ bí. Àkíyèsí ni ohun tó ń pè ní òbí. Kì í ṣe wípé mo mọ ọmọ mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀. Ǹjẹ́ o ti test ọmọ yẹn wò kó o tó lè gbẹ̀rí ẹ̀jẹ̀? Ìyá tó bí èmi Omidan Láyínká, tó bí mi lọ́mọ, tẹ́ ẹ bá sọ pé nǹkan báyìí ni Yínká ṣe, ìyá mi á ní kò jẹ́ jómidan. Tẹ́ ẹ bá ní ohun báyìí ló ṣe, á lóhun ni. Ẹ má wulẹ̀ jẹ́ ń bí òun ni. Ǹjẹ́ ẹ̀yin lè sọ àrídájú irú ọmọ tẹ́ bí? Kì í kúkú ṣe wípé ìwà mi àbí ṣe sí mi nìyá mi wòye ẹ̀. Àìmọye ìdánwò tó ti ṣe fún mi lásìkò tí mi ò mọ̀ pé ìdánwò ni. Òun ló ṣe lè jẹ́ wípé bẹ́ẹ̀ bá kúrẹ́ kan mọ́ mi, ìyá mi á ní mo lè wá ikú rẹ̀ gbé ilẹ̀kẹ̀lẹ̀ kó lè jọmọ tèmi. Ẹ jẹ́ ká wò ó. Ibi lẹ́bẹ̀ báyìí, òun láti mọ̀lẹ̀ jẹ. Ẹni tó bá létí kó gbọ́, kò lè yé yín lẹ́ni lásìkò tó Omidan Láyínká ń sọ yìí. Ó lè máa gbé tí ọ̀tún wọlé, kó máa gba tòsì jáde. Àmọ́ ijọ́ tírú ọmọ bẹ́ẹ̀ bá nílò ìrànlọ́wọ́, ijọ́ náà ló máa dí gàgà fún, tí ò ní lè rí i. Torí wípé wọ́n ti fojú sìn ládùúgbò, wọ́n ti wò pé ọmọ wo ó bàjẹ́, ọmọ wo kò lẹ́kọ̀ọ́, ọmọ wo ṣérú ọmọ bẹ́ẹ̀ ni oore fẹ́ dé tán máa wá ní pé lágbájá ni ẹ pè sí. Ṣérú ọmọ bẹ́ẹ̀ ni àǹfààní kan ó dé tí wọ́n ní tàmẹ̀dò ní ẹ pè sí, àbí làkàṣègbè ní ẹ pè sí. Ẹ̀kọ́ ọmọlúwàbí, ẹ̀kọ́ ilé ó ṣe pàtàkì. Ìgbéraga tún máa ń wọ̀ o. Àwọn ọmọ kan wà tó ṣe pé bóyá àwọn òbí wọn lówó, àwọn òbí wọn rí jájẹ, àwọn náà ní chẹ́ǹjì díẹ̀ lọ́wọ́, àbí báwo lọmọ òbí òsè lówó tọmọ tí ò ní hàn lára ọmọ. Àmọ́ tí wọ́n bá wá dèta tán, bí wọ́n ṣe máa ṣe sí àwọn kan, àwọn máa wo àwọn kan bí bàtẹ́ ẹ̀yin ò jẹ́ nǹkan kan, ẹ̀yin ò jẹ́ nǹkan kan. Wọn ò ní sọ lẹ́nu, ìṣesí ìhùwàsí wọn ló máa fi hàn bẹ́ẹ̀. Wọn ò ní gbogbo wọn kọ́ o, gbogbo wọn kọ́. Ṣùgbọ́n kíní ìyẹn ti fẹ́ máa pẹ̀ka, ó ti fẹ́ máa tàn. Ẹ jẹ́ ká ṣàkíyèsí, ìbọ̀wọ̀ fágbà ṣe kókó gan. Tó bá jẹ́ oṣù 3 ló gbà lọ́wọ́ ẹ, ó jù ẹ lọ ni. Ṣé wọ́n ń tà ní ọjà Ìpàtà ni? Ṣé wọ́n ń toṣù 3 ní ọjà ọba ni? Abo lè ríra ní ọjà Táíwò ni? Ibo ló ti fẹ́ ríra? Oṣù 3 ló fi jù mí lọ àǹtó. Ṣé èèyàn tí ìwọ bá fi oṣù 3 jù lọ tó bá rí ẹ fín, ṣe ni á dùn sí? Ìjà yìí pọ̀ jù o. Ẹ lọ́wọ́.
wò ó àyàbá níbi tí mo lọ yẹn mo dìídì ìyà síbẹ̀ ni torí pé ohun tètò yìí wà fún nìyẹn nípa àṣà ìṣẹ̀lẹ̀ Yorùbá ni àwọn àṣà ìṣẹ̀lẹ̀ Yorùbá tún jẹ́ ohun tí Ọlọ́run gan fọwọ́ sí àwọn ẹ̀ka kan nínú ẹ̀ ṣe bí Ọlọ́run sọ wípé pọ́n ẹni tó jù ẹ́ lọ lé ni ṣé ó ní kẹ́ rí wọn fín ni bẹ́ẹ̀ náà làṣà Yorùbá fi lélẹ̀ wípé ìwọ ọmọlúwàbí bẹ̀rẹ̀ láti ìbẹ̀wò fágbà ẹ̀rí wípé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ni yàtọ̀ o bá fi lè tako ìwà yìí ó túmọ̀ sí wípé o tẹ ojú àṣà mọ́lẹ̀ o tún ṣe kí ni o tún tẹ ojú òfin Ọlọ́run mọ́lẹ̀. ló fi jẹ́ wípé Omidan Ọláyínká àwọn kan á máa rí mi nígbà tó yẹ pé kò lọ́yàyà kò ń ṣe kinní kan ìdí rèé wọ́n ní awọ̀lú má tẹ̀ ìwọ̀n ara ẹ̀ ló mọ̀ béèyàn bá rí mi fín ó máa ń dùn mí dé egun ara ni ẹni tí ó sì fẹ́ àrífín ṣe bó yẹ kó yàgò sáwọn ibì kan ni ló fi jẹ́ wípé arìn gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn l'Omidan Ọláyínká ẹ̀gbẹ́ ò dùn mí ẹni tó máa rí mi fín tẹ̀mí lójúmọ́lẹ̀ ni mi ò fẹ́ kí torí pé tó o bá ṣe ohun tó máa rí mi fín ó máa ń dùn èmi ni nítorí pé ẹni tí àpọ́nlé bá tọ́ sí ẹ béèrè mi lọ́wọ́ àwọn tó mọ̀ mí Omidan Ọláyínká èmi máa ń fún wọn ní àpọ́nlé ni o bí èèyàn bá wá rí èmi fín ẹ wá wo bí ó ti rí lára mi ìdí rèé tó fi jẹ́ wípé mo mọ̀ ń ba ara tèmi. èèyàn fàǹdà àìrọ́wọ́ aṣọ ní yàbí kí ni ká pè yí o ìwòrìwò tó rìn yìí ń dojú tì ní gbogbo àṣírí ayé rẹ ló ń fẹ́ sí gbogbo ìlú o a ò dákọ̀ mọ́ a ò dákọ̀ mọ́ ẹ wá gbá ní létí rèé létí ìbù ọ̀dẹ́ sí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé àǹfin alá. bẹ́ẹ̀ ló ṣe jẹ́ wípé tí ẹnu bá ti ń kun èèyàn tí wọ́n ti ń sọ fún mi pé lágbájá bàjẹ́ tàmẹ̀dó bàjẹ́ àbí èmi náà ti ń rí wípé ẹni yìí bàjẹ́ kò lẹ́kọ̀ọ́ kò lápọ̀nlé àgbà bí irú ẹni bẹ́ẹ̀ bá gbìyànjú àti súnmọ́ mi èmi ò máa tánù ni torí mi ò ní jẹ́ ó ráyè dọ́dọ̀ mi ìdí ni wípé nígbà tó bá ti ń ráwọn èèyàn fín ó túmọ̀ sí pé àrífín tèmi gan ò jìnà kí n má bàa jẹ́ kẹ́ni kan orí mi fín ìyá ara yàgò yíwá dàbí pé adèfẹ́ súnmọ́ o kò dé súnmọ́ wa o abádèfẹ́ ṣe kíní kan ẹ̀sìn mọ̀ pẹ́nu àwọn aráyé lẹ́bọ̀ wọn ò fi kún wọn ó yọ kúrò ìyẹn ti ìyẹn Yorùbá lónìí o kíní kan o kò fẹ́ ṣe kíní kan o gbogbo ohun tóun kẹ́ ẹ wí ohun tèmi kàn mọ̀ ní wípé bá àpọ́nlé bá tọ́ sí ẹ̀jẹ̀ á fún ẹ̀jẹ̀ á wò wípé ìgbà míì wà àwọn ìyá wa tó tiẹ̀ jáwọ́ tó bí wa tó mọ̀ pé ọmọ yìí mo ti bí kódà mo ti bí ẹni tó jù lọ wọn á tún máa lo ẹ fún wa ṣẹ́yìn òríró ẹ̀rí àǹtí Ṣúkúrà ẹ rọra ṣé wà ẹni tó ń pè láǹtí Ṣúkúrà yẹn ti bímọ tó jù ẹ lọ ìyẹn túmọ̀ sí pé àwọn ìyá wa ní àpọ́nlé ikú wa ló wá ṣèwọ tó ń pè láǹtí Ṣúkúrà tí wọn náà wà lè pe bọ̀dá Túndé tó jù ẹ lọ ní bọ̀dá ẹ̀yin Yorùbá ní ìmọ̀ bóyá ẹ̀ ń fòye bá mi lọ ní ìmọ̀ bóyá ohun tí mò ń sọ bóyá báwo ni kí n ṣe sọ ó dá mi lójú pé ó ti yé àwọn amòye àwọn ọlọ́gbọ́n tí wọ́n ń gbọ́ ètò yìí ó dá mi lójú pé ó ti yé yín. ọ̀làjú ti ṣàgbàdé ẹgbẹ́ ìwé ó máa ṣe ọmọ lẹ́fàgbà ìyẹn ti ríra bí so ìkúnlẹ̀ bàbá ìyẹn ti pòórá mọ́ làjú o ọmọ tó ń dọwọ́ sẹ́gbẹ́ bàbá ẹ̀ ó fẹ́ bọ̀wọ́ ọ̀làjú ń pàṣà o ó ń pàṣà o ó ń pàṣà o ẹ̀ làwọn o ọ̀làjú ń pàṣà o. mo ń sọ nípa ilà kíkọ ẹ wò ọ̀pọ̀ rẹ̀ ò kán gbọ̀n afẹ́fẹ́ ló ń bá lọ ẹni tó bá fẹ́ gbọ́ yóò gbọ́ bẹ́ẹ̀ bá sọ látò ní dọ̀là ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ àmọ́ kò ní pẹ́ kó tó yé wọn. mo ń sọ nípa ilà kíkọ nílẹ̀ Yorùbá oríṣiríṣi ilà ni a ní àbàjá mẹ́rin a ní àbàjá alágbélé ṣe rí àbàjá mẹ́rin yìí òun ni ìbú lọ́ máa ń fà mú sọ kí nìkan fi hàn pé tá a bá ní òró òmí ni pé ìtàn máa ń fà lórí ìdúró tó máa dàbí 111 tá a bá ní wọ́n ń ṣe lónìbù ìyẹn túmọ̀ sí pé tó máa dàbí minus ṣe wá rí àbàjá mẹ́rin tí mò ń sọ yìí oníbù ló máa ń sùn ni ìyẹn wà lórí ara wọn báyìí yóò wà lórí ara wọn bíi mẹ́rin ṣe rí àbàjá alágbélé tí mo sọ yẹn ìyẹn máa ń dàbí ìgbà tí wọ́n bá fa 111 sókè
tán wá fa 111 sísàlẹ̀ ṣe ti rí pé wọ́n gbé léra wọn ni wọ́n kọ́kọ́ gbé mẹ́rin lónìbù ìyẹn wà nísàlẹ̀ báyìí ìyẹn dàbí minus tó dàbí mẹ́rin wọ́n wá gbé 111 mẹ́ta lé lórí ìyẹn ló máa ń pè ní àbàjá alágbélé ṣé wá rí pélé ẹyọ kan ni yóò wà ní òòró ní tiẹ̀ ní orí ìdúró báyìí ni ó wà bí 1 kan ìyẹn ni pélé ṣé wá rí túrè yẹn dàbí mẹ́ta ó máa gùn ìyẹn ní òòró 111 mẹ́ta ó máa ń gùn dáadáa ṣé wá rí ọmọ tí wọ́n kọ 111 mẹ́ta mìíràn tí yẹn máa kéré sí iwájú mẹ́ta ńláńlá tí wọ́n ti ṣáájú kọ kẹ́kẹ́ tàbí gọ̀m̀bọ̀ ìyẹn máa ń wà láti orí báyìí yóò dé agbọ̀n ni wọ́n fà á bígbà tí èèyàn bá kọ lẹ́tà L ṣùgbọ́n kì í ṣe L bẹ́ẹ̀ yẹn náà o àmọ́ bí ó ti ṣe rí lójú nù lẹ́tà L ó máa ń tó bíi mẹ́rin márùn-ún mẹ́fà ìyẹn ti gọ̀m̀bọ̀ tá à ń sọ ìyẹn ni pé wọ́n wà á láti orí dé ẹ̀kẹ́ àbàjá olówu ìyẹn máa ń dàbí 111 mẹ́ta a ní kẹ́kẹ́ olówu a ní pélé ifẹ̀ yẹn 111 mẹ́ta òun lòun náà yóò dúró torí àwọn ìlà yìí wọ́n jọra wọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ ló kàn máa ń wà ńbẹ̀ a ní ìlà Oǹdó yẹn ni 11 ṣùgbọ́n 11 ti ìlà Oǹdó yẹn ó máa ń gùn ṣùgbọ́n pélé òun máa ń kéré ìyàtọ̀ tó wà ń bẹ̀ nù ṣe rí àwọn èlé mìíràn tẹ́kọ́ bá rí ìlà 11 tó gùn dáadáa wọn ló kọ pélé ìlà Oǹdó nìyẹn tí ìlà Oǹdó máa ń gùn dáadáa ó máa fẹ́ dàbí láti ẹ̀kẹ́ débi agbọ̀n ìyẹn ni ti ìlà Oǹdó á wà láti ẹ̀kẹ́ báyìí débi agbọ̀n àmọ́ tó bá jẹ́ pé pélé ni ìyẹn ra máa dúró lórí ẹ̀kẹ́ ni níwọ̀nba kò ní gùn jù a ní pélé Ìjẹ̀bú yẹn ni 111 kò kí ń gùn kékèké ni mẹ́ta a ní àbàjá Ẹ̀gbá yẹn ìyẹn máa dàbí 111 mẹ́ta lókè 111 mẹ́ta nsàlẹ̀ àmọ́ 111 mẹ́ta tòkè yẹn máa kéré ṣùgbọ́n 111 mẹ́ta tìsàlẹ̀ yẹn ẹ má bínú àbàjá Ẹ̀gbá 111 mẹ́ta lókè ó máa kéré 111 tó máa wà nsàlẹ̀ yẹn máa dàbí minus ìyẹn oníbù ni ó máa ń sùn ni pélé Ìjẹ̀ṣà wà pélé Ìjẹ̀ṣà ó máa ń fà 111 but ó máa ń gùn láti ẹ̀kẹ́ dé agbọ̀n ni mẹ́ta nìyẹn mo dìídì ń pè ní 111 kẹ́ bá lè mọ̀ pé orí ìdúró ló máa ń wà kì í ṣe tó máa ń dàbí minus mo fẹ́ fi jẹ́ kó máa yé wa dáadáa ni àbàjá Ìjẹ̀ṣà wà a sì ní àbàjá Èkìtì oríṣiríṣi àwọn ìlà ló ṣe pé àní nílẹ̀ Yorùbá àmọ́ wọ́n máa ń sábà jọra wọn béèyàn ò bá mọ̀ nípa ìlà dáadáa kò lè dá àwọn ìlà wọ̀nyí kò lè dá wọn mọ̀ ẹ jẹ́ ń sáré ṣe báyìí mò ń padà bọ̀ láìpẹ́ mi ní pẹ́ dé. Àṣà wa kò má gbọ́dọ̀ parẹ́ ìgbà wo lọ́lọ́jú fẹ́ farapamọ́ jẹ wá níyànjú o. Aláṣọ nílé àmì wá kìsà o. Ànẹ́ni nílé àmì ìfúnlẹ̀ kan. Ọlọ́kọ́ nílé àdẹ̀wà fọwọ́ kọ́ mi. Irú kìíní ká pè mí ọmọbìnrin mọ́bìnrin níyàn. Àṣà ilẹ̀ àwọn bàbá wa kò jọ wá lójúmọ́. Nínú ọ̀bẹ bá gbogbo ọ̀rọ̀ yìí, ọ̀rẹ́ jù ló bẹ́ dé. Èmi ò ní fọwọ́ sí i, júwe lé bàbá mi, júwe lé bàbá mi. Àwọn bàbá wa kò máa ní parẹ́ látàdá mi. Ìgbà wo lọ́la jù fẹ́ fara pamọ́ jẹ́ wá níyànjú?
ti dé. Ìgbà gbogbo ayé rẹ̀. Máa gbéga, máa gbéga. Kò má gbọ́dọ̀ parẹ́. Lẹ́yìn tí mo ti mẹ́nu bà àwọn ìlà tó jẹ́ ìlà ojú tá a máa ń kọ sí iwájú orí tàbí ká sọ wípé ọ̀gángán orí tá a máa ń kọ sí ẹ̀kẹ́ àti àgbọ̀n. Irúfẹ́ ìlà kan tún wà tí a máa ń kọ sí ara. Eléyìí tí a máa ń kọ sí àyà, ikùn, ẹ̀yìn tàbí ìbàdí. Mi ò mọ̀ bóyá ẹ ti bá, ṣùgbọ́n irúfẹ́ ìlà tí mo fẹ́ mẹ́nu bà yìí ọ̀dọ̀ àwọn àgbààgbà ìyẹn àwọn àgbàlagbà lẹ ti lè rí irú ìlà bẹ́ẹ̀ láyé lásìkò tá a wà yìí. Àwọn ló sì lè sọ ìdí àti ìtumọ̀ ìlà ọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa tàbí ká sọ wípé ìyá ìyá wa tàbí bàbá wa tàbí bàbá bàbá wa ni wọ́n máa ń nírú ìlà tí mo fẹ́ mẹ́nu bà yìí. Yálà kí ìlà wọn wà ní àyà wọn tàbí kó wà ní apá wọn tàbí kó wà ní ikùn wọn tàbí ẹ̀yìn wọn, ó sì lè jẹ́ ìbàdí. Láyé àtijọ́, àwọn baba ńlá wa máa ń bu ìlà ara fún àwọn ọmọ wọn lẹ́yìn tí wọ́n bá ti kọ ìlà ti ojú yìí tán. Àmọ́ ìlà ara tí mò ń sọ yìí, ó máa ń fún àwọn tí wọ́n bá kọ ìlà yìí ní ìrora tó pọ̀ jọjọ. Ẹ jẹ́ ká fi wé àsìkò tí abẹ bá gé wa lọ́wọ́. Yálà irúfẹ́ abẹ tá a máa ń pè ní blade tàbí eléyìí tí olóyìnbó ń pè ní knife, ọ̀bẹ tó bá gé wa lọ́wọ́. Ẹ mọ̀ wípé yàtọ̀ sí wípé ibẹ̀ yẹn ó ro ni, yóò máa tú ẹ̀jẹ̀, yóò máa ro èèyàn. Tó bá tún dijọ́ kejì tàbí ijọ́ kẹta, ibi tí blade ti ya yín lọ́wọ́ yẹn àti ibi tí ọ̀bẹ ti ya yín lọ́wọ́ yẹn, ìrora yẹn á sì máa lọ fún bí ọjọ́ 2, 3, 4. Ìyẹn wá dá lórí irú ara tí èèyàn bá ní. A ní ẹlòmíì tí blade bá yá lọ́wọ́ ọ̀sẹ̀ kan ó sì ń jẹ̀rora, kódà kó jẹ́ ìwọ̀nba tíntín báyìí ló máa yá lọ́wọ́, ọ̀sẹ̀ kan ó sì ń jẹ̀rora. Ló fi jẹ́ wípé irúfẹ́ ìlà tí wọ́n máa ń kọ sí ara gẹ́gẹ́ bí àwọn tí mo sọ yìí, ó máa ń fa ìrora gidigidi fún àwọn tí wọ́n bá kọ ìlà wọ̀nyí. Yẹmí o, kí ni ò jẹ́ lọ lé ìwé yìí lónìí? Torí owó iná ni, owó bù mí o, kí ni ò jẹ́ jẹun lórí yín láti jẹfà? Nítorí owó iná ni, owó kúnlẹ̀ o. My boss is Zizobo. Good afternoon, sir. How are you? Long time. Siola Fashion House. Thank you. Thank you. Nílé iṣẹ́ Royal FM 95.1 nílọrin. Ẹ máa gbọ́ ètò yìí wá ní gbogbo ọjọ́ àìkú, ọjọ́ ìsinmi ní aago 3 ọ̀sán títí di aago 4 gbáko. Ibẹ̀lẹ̀ ti máa gbọ́ nípa àṣà àti ìṣe Yorùbá àti àwọn ọ̀jọ̀gbọ́n eléré orí. Sorry, I cannot be reading your comments. I'm on a live program on radio. So when I'm on break, I will come back to read your comments. So I'm sorry, I'm not ignoring you. I'm on a live program, so I cannot be reading comments. Ẹ jọ̀wọ́ o, ẹ kọ́ ọmọ lédè ilé wa o. Ẹ jọ̀wọ́ o, ẹ kọ́ ọmọ nítàn ilé wa o. Ọ̀rẹ́ ẹ jọ̀wọ́ ẹ kọ́ ọmọ láṣà àṣà ilé wa o. Èmi mo wí bẹ́ẹ̀ o, Beautiful Nubia. Mo sì ní kẹ́ ẹ máa gbádùn ètò Ascertainment pẹ̀lú Omidan Láyínká ní orí ẹ̀rọ Royal FM 95.1 nílùú Ìlọrin. Èmi gan ń gbádùn ẹ̀ rẹpẹtẹ lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun. Ọláyínká Abíjọ pírẹsẹ̀ntà ní Ìlọrin Royal FM iléeṣẹ́ alálùbáríkà. Iléeṣẹ́ tó yàtọ̀ sí ilé-iṣẹ́. Ó fẹ́ tajà, ó fẹ́ polówó, ó fẹ́ ra ní àbọ̀, ó fẹ́ tà ní ọjà wo ló ń kà torí ìta. Ìpolówó ló fẹ́ ṣe gbogbo. Lọ́dọ̀ Ọláyínká
ṣeun mo máa pariwo títí. Ọdún ọlọ́sàn ti dé, ìsàlẹ̀ bọ̀ ti dé, ìpàdé púpọ̀ lẹ́yìn náà. Ọmọ Yorùbá ṣe ti gbọ́, gbogbo Yorùbá làgbọ́dé. Gẹ́gẹ́ bí mo ti ṣe ń bà bọ̀ wípé yàtọ̀ sí ìlà tá a máa ń kọ sójú, a tún máa ń kọ ìlà ara. Àmọ́ ní ọjọ́ tí wọ́n bá lọ kọ ìlà ojú fún ọmọ náà ni wọ́n máa ń kọ ìlà ara, torí pé wọn ò ní fẹ́ máa gbé ọmọ lọ sílé alábẹ́ lọ máa gbé bọ̀ máa gbé lọ máa gbé bọ̀. Ìlà ara yìí, ìwádìí fi yé mi wípé ìdí tí wọ́n ṣe máa ń kọ ìlà ara ni pé kán lè fi dánimọ̀. Wọ́n ní kò sí ìtàn méjì tó rọ̀ mọ́ ìlà ara. Ṣé mọ̀ pé bàtà ń sọ̀rọ̀ ìlà ojú, a sọ wípé ìtàn mẹ́ta ní ìwádìí fi lé wa wípé ó ṣokùnfà ìdí tí àwa Yorùbá fi máa ń kọlà ojú. Àmọ́ ní ti ìlà ara, wọ́n ní kò síyèméjì nínú ohun tí ó ṣokùnfà ìlà ara bí kò ṣe láti fi dánimọ̀. Ìdámọ̀ ni ìlà ara jẹ́. Ìdí rèé tó fi jẹ́ pé bí ẹ bá ṣe àkíyèsí nínú àwọn eré orí ìtàgé wa tó bá jẹ́ ti eré ayé àtijọ́, àwọn tá a máa ń pè ní epic movies, a rí wípé láwọn ẹ̀kọ̀ọ̀kan àwọn sinimá kan wà tí wọ́n ti ṣe àfihàn eléyìí. Bóyá ìyá fẹ́ lọ gbé ọmọ ẹ̀jù síbì kan, kò lówó láti fi tọ́ ọmọ náà, ó wá fẹ́ lọ gbé ẹ̀jù síbì kan. Irú àwọn ìyá bẹ́ẹ̀ wọ́n kọlà sí ara ọmọ náà láti lè fi dá a mọ̀ lọ́jọ́ iwájú. Ṣàmọ̀ wípé wọ́n lè má fẹ́ kọlà ojú, tàbí kó ṣe wípé irú ìdílé bẹ́ẹ̀ àwọn kò nílà ojú pàtàkì tó ń kọ, àti wípé tí wọ́n bá tiẹ̀ wá ń kọlà ojú ń bẹ̀, àìmọye ìdílé tí wọ́n ti ń kọrú ìlà ojú bẹ́ẹ̀, ìlà ojú máa ń jọra wọn. Àmọ́ kó bá lè dá wọn lójú pé ọmọ mi lélẹ́yìí lọ́jọ́ iwájú, ìlà ara ni wọ́n máa ń kọ. Ó sì ní bí wọ́n ti máa ń kọ. Ìyẹn wá dá lórí ẹbí náà tàbí àwọn òbí ọmọ náà bó bá ti ṣe wù wọ́n kí wọ́n kọ ìlà ara yìí. Eléyìí túmọ̀ sí wípé kò sí ibikíbi tí àwọn ọmọ wọn bá dé, ìlà ara ni wọ́n máa fi dá wọn mọ̀. Àmọ́ àléébù kan tó wà nínú ìlà ara ni wípé béèyàn ò bá tí ò bá bọ́ṣọ lára, ẹ ní rí ìlà yìí. Òun ni àléébù tó wà nínú ìlà ara. Torí wípé àwọn sinimá kan ti fi yé wa nínú àwọn sinimá tí àwọn òǹṣèré wa gbé jáde wípé ọmọ ìyá méjì àti ẹ̀ ti fẹ́ra wọn tán kó tó di wípé bóyá olórí ẹbí kan àbí àgbà ẹbí kan ni yóò wá, ó lè jẹ́ bí àyà ni ìlà náà bá wà. Bóyá arábìnrin náà wá wọ aṣọ kan tí ò bo àyà. Ìlà rẹ̀ ọmọ bo ni ẹ́? Ta ló bí ẹ? Ẹ wá jẹ́ ká wò ó, tó bá jẹ́ bí ikùn ìbàdí nírú ìlà bẹ́ẹ̀ wá wà, báwo la ṣe fẹ́ mọ̀ pé ọmọ wa ni? Báwo la ṣe mọ̀? Ẹ̀gbọ́n ti fábùrò lóyún tán, wọ́n sì ti bímọ. Àbí ká sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìbídàpọ̀ ló ti máa wáyé. Àbí bẹ́ẹ̀ bá rí gbá, ṣé bóun lẹ máa rámì? Ṣé bẹ́ni tẹ́ ẹ bá rí ìhòhò ẹ̀ lẹ máa rí àmì ara rẹ̀? Nǹkan àléébù tí a kò lè sọ wípé ìlà ara ní nìyẹn. Ṣùgbọ́n yàtọ̀ sí eléyìí tí mo sọ yìí, ìlà ara wà fún ìdámọ̀ tó jọjú ju ìlà ojú lọ. Torí pé ìlà ojú ìyẹn lè máa ṣe ní kámi. Àmọ́ ìlà ara, ìlànà tá a bá gbà kọ́ ló máa fún wa ní àrídájú pé ẹbí mi mo kọlà yìí, ọmọ mi ni, àlọ́mọ mi ni. Tẹ́ ẹ bá ṣàkíyèsí irú ìlà tó kọ yìí, ó ń bẹ lára tèmi náà, ó yẹ jẹ́ ń ṣìhàn yìí, òun rèé. Ìlà ara ó máa ń fúnni ní àrídájú tó péye tó lóyìnbó máa ń pè ní 100% wípé ọmọ wa ni, ju ìlà ojú tó ṣe wípé ó lè ṣe ní kámi lọ. Ìyẹn ni pé bí ìlà ara bó ṣe ní àǹfààní, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní àléébù tó sì níyìí, ó máa ń ṣokùnfà àṣìṣe ńlá. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ, kí n tútù sọ lẹ́ẹ̀kan sí i, àṣìṣe náà ni wípé béèyàn bá bọ́ra sílẹ̀ lẹ́ẹ̀rí ìlà ara tó wà lára ẹ̀. Àìjẹ́ bẹ́ẹ̀ ẹ lè mọ̀ bóyá ìlà ara kan ń bẹ lára ẹ̀ tàbí kò sí. Ìyẹn ni àléébù tó wà nínú ìlà ara. Adé kí n máa bọ́rọ̀ mi bọ̀. Ìrora máa ń wà nínú ìlà ara yìí. Àwọn tí wọ́n bá kọlà yìí fún, wọ́n máa ń sábà ní ìrora bíi kí ẹmọ bíi béèyàn bá fi nǹkan ya rẹ̀ lára ó máa já àjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwádìí wa fi yé mi wípé nítorí ìrora tó wà nínú kákọ ìlà ara yìí ló fi fà á tí àwọn ọ̀rẹ́, ẹbí, ojúlùmọ̀ ẹni tí a ń kọ ìlà náà fún, wọ́n máa ń bá a jẹ nínú ìrora yìí. Báwo ni wọ́n ṣe máa bá a jẹ nínú ìrora? Bí a bá fẹ́ kọlà ara fún ọmọdé tá a sì mọ̀ pé ìlà ara yìí máa ń fa ìrora, ẹni tó bá gbé ọmọ náà lọ sí ọ̀dọ̀ olóòlà,
irú ẹni bẹ́ẹ̀ máa ń jẹ nínú ìrora tí ọmọ náà máa jẹ. Báwo ni wọ́n ṣe máa ń jẹ nínú ìrora yìí gẹ́gẹ́ bí ìwádìí ti fi yé mi. Ẹ jẹ́ n ṣe báyìí, mi ò ní pẹ́ padà dé lórí ètò Àṣàtainment with Omidan náà lẹ́wà ní ìkànnì Royal FM 95.1 Ìlọrin pẹ̀lú ìmọ̀mọ́ yìí olólùfẹ́ yín Omidan Ọláyínká Àjàní, the small but mighty Yoruba cultural ambassador. Mo ń padà bọ̀ láìpẹ́. Ọ̀pọ̀lá òfin wọn tún jíṣẹ́, àbínibí yàtọ̀ sábínibí, Omidan Ọláyínká wò Royal FM ní Ìlọrin. Máa ṣe àwọn ẹ̀rọ, máa pèsè bó ṣe wù ẹ́, Omidan Ọláyínká wò 95.1 ní Ìlọrin. Quintessential Sun Melody. Line now, Uncle. Ẹ̀bá jẹ́ ká kọ́ra wa, ká sì tún fi kọ́mọ wa. Ẹ jẹ́ ká kọ́ra wa lédè Yorùbá o, Yorùbá dùn púpọ̀. Ẹ jẹ́ ká kọ́ra wa, ká sì tún kọ́mọ wa. Ẹ̀bá jẹ́ ká kọ́ra wa lédè Yorùbá o, Yorùbá dùn púpọ̀. Ẹ jẹ́ ká kọ́ra wa o, ká sì tún kọ́mọ wa. Ẹ̀bá jẹ́ ká kọ́ra wa, láti fún táyà wa. Ẹ jẹ́ ká kọ́ra wa lédè Yorùbá o, ẹ kó ṣí. Láti fún kọ́mọ wa, ẹ jẹ́ ká kọ́ra wa lédè Yorùbá o. Kú lọ́jọ́ ọmọ Sunday ń jẹ́ o. Kú lọ́jọ́ Sunday ń jẹ́ o. Ọjọ́ ìdíje lọ́jọ́ ìṣẹ́gun. Ọjọ́ ìdíje sáré lóru. Ọjọ́ ìdíje sáré lọ́jọ́ bọ̀. Ọjọ́ Friday máa ń bẹ̀rẹ̀ tì. Ọjọ́ Sátidé làbá mẹ́ta. Ọjọ́ Sátidé làbá mẹ́ta. Are you a prospective JAMB applicant looking to write your UTME? This is to inform you that you can purchase your UTME e-pin and now register for the Joint Admission Matriculation Board, JAMB 20 Harry Danjuma, thank you. at the International Media Center, Royal FM Building, located along the University Road, Kilometer 4, Tanke, Okiodo, Ilorin. Please note that EP vending and registrations runs from Mondays through Saturdays by 8 a.m. to 7 p.m. daily. Announcer, Management. Àfijọ́ presenter ní Ìlọrin, Royal FM, iléeṣẹ́ alálùbáríkà, iléeṣẹ́ tó yàtọ̀ sí ilé-iṣẹ́. Ó fẹ́ tajà, ó fẹ́ polówó, ó fẹ́ ra ní àbọ̀ ẹ̀ẹ́ta ní ọjà wo ló ń ká torí ta. Ìpolówó ló fẹ́ ṣe gangan. Má bọ̀ lọ́dọ̀ Ọláyínká ayíkúsẹ́rì ní Omidan. Àbá ẹ̀pọ̀ olówó yàyà ẹja. Àbá ẹ̀pọ̀ àwọn tí ó ń ta yàyà ẹja. Royal FM òun ló lè ṣe o. Royal òun ló lè ṣe o. Mo máa pariwo títí. Bí mo ti ṣe ń bọ̀rọ̀ mi bọ̀ wípé ìrora kíkọ ìlà sí ara ó máa ń pọ̀ jọjọ. Mo ní eléyìí ló fa ìdí tí àwọn ẹbí, ọ̀rẹ́, ará ojúlùmọ̀ tàbí ẹnikẹ́ni tó bá gbé irú ọmọ bẹ́ẹ̀ lọ sílé alábẹ tó ṣe gbọ́dọ̀ bá jẹ nínú ìrora ọ̀hún. Irú ẹni bẹ́ẹ̀, ọ̀nà tí wọ́n máa ń gbà bá irú ọmọ bẹ́ẹ̀ jẹ nínú ìrora náà ni wípé wọ́n máa fín kóóló sí apá tàbí ẹsẹ̀
láti lè fi jẹ nínú ìrora abẹ. Wọ́n ra fín kólówó fín, wọ́n ra mú ìlà kékèké pínpínpín, wọ́n lè fà á sí apá tàbí ẹsẹ̀ láti lè fi bá ọmọ náà jẹ nínú ìrora. Eléyìí ni àwọn Yorùbá máa ń pè ní gbígba ẹnu abẹ láyé àtijọ́. Gbígba ẹnu abẹ láyé àtijọ́. Ó dá mi lójú wípé ẹ tún ti rí nǹkan kan dìmú lórí ètò lọ́sàn-án tòní nípa ìlà ojú àti ìlà ara eléyìí tí a máa ń kọ nílẹ̀ Yorùbá, tó sì jẹ́ wípé àwọn ìlà wọ̀nyí wọ́n ti ń kógbá nílẹ̀ díẹ̀díẹ̀ nílẹ̀ Yorùbá. Ìlà ara yìí kò fi bẹ́ẹ̀ dájú, ìyẹn tá a bá wá rí ẹni tó pè wọlé tó ní ìdílé tiwa a ṣe ń kọlà ara, àmọ́ kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́ ní ayé òde òní. Ìlà ojú náà, ìyẹn náà sì wà dáadáa láyé òde òní. Kódà mi ò lérò pé ọ̀làjú lè gba ìlà ojú lọ́wọ́ wa, àmọ́ àdínkù débà ihun tá a kọ̀ mọ́nú. Nígbà míì kẹ̀dẹ̀rẹ́, àwọn ẹbí mi wọn ò ní fẹ́ jẹ́ kí ìlà kíkọ di ohun ìgbàgbé pátápátá nínú ẹbí wọn. Ohun tí ẹbí mi máa ń ṣe ni wípé wọn ó kọlà ojú fún àkọ́bí ọmọ. Àwọn ọmọ tó bá wá kù wọn ò ní kọlà. Tẹ bá bi irú ẹbí bẹ̀ wá ní àkọ́bí ọmọ àwọn làwọn máa ń kọlà fún. Nítorí wípé wọn ò fẹ́ kí ìlà náà kó parẹ́ yányán nínú ẹbí wọn ni. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìdí mìíràn tún wà tí àwọn ẹbí mi tí wọ́n tún máa fi ń kọ ìlà. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ìdí tí àwọn ẹbí tí àwọn Yorùbá fi lélẹ̀ wípé a máa ń fi pé ó ṣokùnfà ìlà kíkọ ní ayé àtijọ́, ǹjẹ́ àwọn ìdí bẹ́ẹ̀ sì jẹun tí ó tó kọlà fún láyé òde òní? Àkọ́kọ́ ìdí òun ni wípé bí wọ́n bá kó wọn lẹ́rú kán bá lè dára wọn mọ̀ lóko ẹrú, àmọ́ ṣé wọ́n sì ń kó wa lẹ́rú báyìí? Ẹ̀kejì òun ni wípé ìdílé ọba òun ni ó ń kọlà látàrí bí ó ṣe ń bu ẹwà kún àwọn ẹrú tí Aláàfin máa ń fi ìlà ṣe ìjìyà fún láyé ìgbà náà. Ǹjẹ́ eléyìí náà sì jẹ́ bàbàrà láyé òde òní láti lè máa fi kọlà? Ìdí kẹta òun ni ẹwà tí wọ́n ní ó máa ń bu ẹwà kún ara àwọn èèyàn tí wọ́n bá kọ́, wọ́n túbọ̀ máa ń fi bẹ́ẹ̀ ní ẹwà sí. Ǹjẹ́ bẹ́ẹ̀ náà ṣe wípé ìlà kíkọ láyé òde òní ó sì ń fúnni ní ẹwà lóòótọ́ láyé òde òní? Ohun tí mo wá fẹ́ gbìyànjú àti sọ ni pé àwọn ìdí mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n là kalẹ̀ yìí, ǹjẹ́ ìdí náà tó nítorí tí a fi lè tún sì máa kọlà ní àsìkò yìí? Ẹ̀yin ọlọ́gbọ́n olóye, ẹ là mí lóye lórí eléyìí. Èmi náà fẹ́ mọ̀ kan, ìtẹ́mi mọ̀ èmi ti sọ, ìtí mo sì fẹ́ mọ̀ látọ̀dọ̀ yín òun ni mo là kalẹ̀ yìí. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, òun ní ìlà ara tí wọ́n sọ wípé ó jẹ́ kí ìdámọ̀. Ǹjẹ́ ìlà ara sì jẹ́ ohun tí ó ṣe pàtàkì lásìkò yìí? Ǹjẹ́ béèyàn bá kọ ìlà ara fún ọmọ kó wá dọjọ́ iwájú kó ní ọmọ mi ni? Ǹjẹ́ ẹ̀ lérò pé ṣé ọmọ ẹnìkan ló ń kọrú ìlà bẹ́ẹ̀ ni, àbí kí ló ń bá mi sọ? Ṣé ààrẹ ni tó tún lè kọrú ìlà báyìí mọ́ ni? Ǹjẹ́ ìdámọ̀ ìlà ara náà ṣó sì jẹ́ ohun tí ó ṣe bàbàrà ní àsìkò tá a wà yìí? 08108 501 371 08108 501 371. Ẹ bá mi dá sí ojú wo lẹ́yìn fi wo àwọn ohun tí mo gbéyàwó lórí ètò lọ́sàn-án tòní. Hello, ta ló wà ń bẹ̀? Hello, Ìyálóde. Ẹ káàsán. Ẹ káàsán kó ètò Ọlọ́run ní dàgbà káyìn irú. Àmín. Ẹ̀kọ́ tuntun látara Ọlọ́run mọ̀ fún yín ṣe o. Àmín. Àgbàdo ògbó ò ní tọwọ́ wa bàjẹ́. Àmín. Ẹgbẹ̀rin láti láti tẹ́kíníkà. tẹ́kíníkà ẹni ṣọlẹ̀. Ẹ kó ètò náà. Ẹ ṣe àdúpẹ́. Nínú gbogbo ọ̀gá tẹ̀ ń sọ látàárọ̀. Ok. Èmi ò rí èyí tó jẹ́ pé kò dáa. Ok. Lásìkò tá a wà yìí torí pé àṣà Yorùbá wa yìí ti sọnù àwọn èèyàn kọ́ mà láti fẹ́ pé tó àti káwọn ọmọ kọlà fọmọmọ. Sọ́dí yìí ló jẹ́ pé nǹkan báyẹn kì í ṣe nǹkan tí ó bójú mu. Kọ́dà kó ti rí ọmọ fámìlì kan tó jẹ́ pé wọ́n ti fẹ́ àwọn rí. Tó sì jẹ́ pé ọmọ inú ilé kan ni wọ́n. Débi pé wọ́n kọlà fún arábìnrin yẹn. Sọ́dí yìí arákùnrin yẹn náà kọlà. Sọ́dí yìí gbogbo kà ṣe pẹ́pẹ́pẹ́ báyẹn ti ṣẹlẹ̀ láyé ìsìn àyèmọ̀kọlà náà fún. Ó dà, mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín. Hello, ṣé a jọ ṣètò nípa ìkòkò lórí ètò yìí? Ṣé a jọ ṣe ètò nípa ìkòkò lórí ètò yìí? Ṣé bá wa ṣe ètò náà tá a ṣe ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn? Mi ò ṣe ń lé gbà yẹn. Ẹ sì ń lé gbà yẹn, ó dà, kò sí wàhálà. Ẹ ṣe àdúpẹ́, ẹ ṣe. Hello, ta ló wà ń bẹ̀? Ẹ káàsán, orúkọ yín?
àbábẹ̀kẹ́ ni màmá mi jáwé ẹ̀ máa mú gànìkú. Ẹ káàsán sà. Ọlọ́run ní dàlákà yẹn rọ. Àmì sà, àmì sà. Àgbádùn yẹn púpọ̀. Ìdí èyí ṣàfẹ́jọ́ yóò wá ní wípé ní tí wọ́n ń jẹ́ ìlà tabẹ́ nìkan náà ló kù nísìn. Torí tabẹ́ yẹn náà ni ànábì Muhammad fọwọ́ sí. Àmọ́ èmi ni máa kọlà ojú kọlà ara wọn. Àbá bíi pé èèyàn kàn ń fi ara níyàn ni. Nítorí lóòtítọ́ náà a rí àwọn ìbò tí wọ́n kọlà ọ́ọ̀kì náà wò. Èmi ti rí èbó tó kọlà. Òyìnbó tó kọlà ẹ ti rí rí. Ètò kọlà ọrú àbàjá irú ilẹ̀ wa ń bì. Àmọ́ èyí ò túmọ̀ yìí pé ìgbà tí Yorùbá ti ń kọ́hùn. Bẹ́ẹ̀ni. Kò sí tó burú bẹ́ẹ̀ téèyàn bá kọ́hùn kò sẹ́sẹ̀ ń bẹ̀rù àmọ́ èyí tó dá tí Ọlọ́run fọwọ́ síjú náà ni àlè ìfitánù ká dá bẹ́ẹ̀. Ọlọ́run ní dábàá ká yín rú. Ẹ ṣe àdúpẹ́, ẹ ṣe àdúpẹ́. Hello, ta ló wà ń bẹ̀? Mr. Usman láti Ògidì, à ń gbọ́ yín sà. À ń gbọ́ yín Mr. Usman. Ẹ ṣe Mr. Usman. Nípa ti àwọn àṣà ni mo fẹ́ rí ọ̀rọ̀ tó bá ti ní pé tó ti fẹ́ ba ẹ̀sìn jẹ́ aláàbí gbé kalẹ̀ bíkọ́. Hello. Hello, mo wà pẹ̀lú yín. Àwọn àgbàdo wọn sọ pé ó ti tọ́ pé àdúgbò fara mọ́ ká ṣe. Ǹjẹ́ ìlà ojú jẹ́ lára àwọn àṣà tó ń bẹ̀sìn jẹ́? Gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tó dáa tẹ́lẹ̀ kan ṣe ìpínlẹ̀ tí a bá wò ó ti ìpínlẹ̀ ṣe wà bí ìbára ti sọ tí a ìpínlẹ̀ fún ìwọ̀n ní ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀yẹ́ ti ṣọ̀ṣẹ̀ṣẹ̀. Ó ti fẹ́ bọ ìpínlẹ̀ fún ọmọ èèyàn ẹ̀sìn tó gbọ́ pé àwọn kan ní kò dà kan ní kò dà bọ̀ ìmọ̀ àwọn tù wọn ní kò dà bọ̀ ẹ̀fà ní kò dà bọ̀ ọ̀gá tó wá sí bẹ̀sìn jẹ́ tẹ́gbẹ̀rẹ̀ àná. Ìkúnlẹ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká lọ sí apá abẹ yẹn. Ẹ má jẹ́ ká lọ sí apá abẹ yẹn. Ìbọ̀wọ̀ fágbà ó ṣe kókó. Yálà ìkúnlẹ̀ èmi ò fẹ́ gbọ́ mi tí fẹ́ gbọ́ tẹ́ ń sọ yìí rí wípé ìkúnlẹ̀ bẹ́sìn jẹ́ mi gbọ́ ìforíkanlẹ̀ lèmi mọ̀ pé kí n gbọ́dọ̀ foríkanlẹ̀ fún nǹkan mi tó ní ìkúnlẹ̀ èmi ò gbọ́ rí láyé pólúwẹ̀ mo ṣáà gbọ́ pé àbí ẹ̀yin àáfà gànìkì ìforíkanlẹ̀ lèmi gbọ́ pé a gbọ́dọ̀ forí balẹ̀ fún ohun mìíràn tó tún ìwọ̀n lèmi gbọ́ ìwọ ní ti ìkúnlẹ̀ ká má lè kúnlẹ̀ fáwọn òbí tó bí wa mọ́mí ẹ̀ káàárọ̀ dádì ẹ̀ káàárọ̀ ká má lè kúnlẹ̀ fẹ́ni tó jù ni lọ ẹ má lọ sẹ́ka abẹ̀ yẹn o ẹ má jẹ́ ká ṣe àwọn ọ̀dọ́ tí wọ́n ń gbé tòyí lọ́nà rárá àti rárá ẹ yẹ ká bọ̀wọ̀ fẹ́ni tó bá yẹ ká bọ̀wọ̀ fún eléyìí náà ni ẹ̀sìn náà fi lélẹ̀ pé ká má ṣe rí bọ̀wọ̀ fẹ́ni tó bọ̀wọ̀ fún àwọn òbí ẹ àtẹni tó bá jù ẹ lọ ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹ má jẹ́ àlọ́bẹ̀ torí mo kàn sọ eléyìí torí àwọn ọ̀dọ́ tí wọ́n bá níwà ìbàjẹ́ lọ́wọ́ tí wọ́n bá tó wá fẹ́ di eléyìí mú 08108501371. Hello. Ẹ káàsán. Ẹ kú ètò náà. Ẹgbẹ́ kí ló pè padà nípa torí pé tí wọ́n sọ pé káwọn máa kíyàn káwọn máa tẹríba yẹn mọ́. Kẹrí àṣà yàtọ̀ fún ẹ̀sìn. Àtẹ́kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní àṣà Yorùbá nígbà tí kí àwọn abájọ bá lẹ̀ ní sódì ọ̀rọ̀ àgbàlélẹ̀ yọ yàtọ̀ fún ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ ṣe. Sódì Ọlọ́run ní kú láká ìyẹn ẹ kú ètò. Ẹ ṣe gbẹ̀rù. Hello. Hello, ẹ káàsán. Ẹ káàsán, how are you? I'm fine. I enjoy your program, but I'm not a Yoruba, but I have let you know up to today as I'm talking to you. Okay. This is the Ilafoma for where I come from, especially the Royal area. The Royal area. Which side is that? Edo State. Edo State, yes, I know of that. Yes, I know of Edo. Big of Urumi, big of Ekpoma, big of Ubia, yes, big Ekpoma. Of Ewu, yes. Big of Irua, that royal family, they have been getting Ila. Okay. But something like 1967 during the war, because of a Brabant Alpha war. So I'm not here to buy here this one. Okay, please wait. So the basic of that mark is to recognize them when they see themselves outside. Yes, the moment we see them, and I'm here now, and I'm here in Lori. Yes. I see them. You know them. They come from the royal area. From through that mark. Okay. I really appreciate. This is not your first time of calling on this show, right? This is not your first time of calling on this show. No, this is my first time of calling on this show. Because I have somebody that do calls in like this, and he's an Igbo man, sir. Okay, I'm one where they say up and on the good one. Thanks so much. I really appreciate you for supporting this program, despite the fact that you are not a Yoruba, and that is why I give you this attention. God bless you. Thank you. Okay, thank you. All right. Hello, Taluwande.
nígbà táwọn Yíbò náà bá ń bá wa dá sétò ẹ wípé yẹ ká kí wọn wípé a gbé oúnjẹ sílẹ̀ wọ́n sì bá wa fi ìfẹ́ wọ́n bá wa fi jẹ mo dúpẹ́ lọ́wọ́ yín o bọ̀dá Yíbò mo dúpẹ́ thanks so much God bless you hello ta ló wà bẹ́ẹ̀ hello kídùn kó pọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge Omidan Ọláyínká ọmọ Àjàní akọni ilẹ̀ Yorùbá èmi tí ń ṣetán mo ti ń lọ lórí ètò yìí nìyẹn mo ní kọ́ lóògbé ẹni tẹ́ pè wọlé sórí ètò yìí ẹ lè bá mi ẹ tún lè pè mí lẹ́yìn ètò láti pè mí lẹ́yìn ètò ẹ kì í gbé pè yìí hello.